alága kanṣu kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣekú pa erin àti ọ̀jọ̀gbọ́n fásitì ní ẹ̀ka títí ìlú Ìbàdàn pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀bẹ ṣetán báyìí láti bá wọn ní ìdí bí wọ́n ṣe ta erin tàbí tí wọ́n ṣe kú pa erin náà. Ìjọba àpapọ̀ ló pariwo síta o. Ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìwádìí láti mọ ìdí pàtàkì tí alága kanṣu kan àti àwọn ọmọ ogun ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe ṣekú pa erin méjì. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn tọpinpin àwọn ènìyàn kan tó gbẹ̀mí àwọn ẹyẹ àwòdì méjì kan tó ń bọ̀ wá láti orílẹ̀-èdè Yúróòpù wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Kẹ́bí, Sókótó àti ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn ẹranko wọ̀nyí àti ẹyẹ ló ti ṣẹlẹ̀. Mínísítà fọ́rọ̀ àyíká ní orílẹ̀-èdè Nàìjíríà Ishaq Salako ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní Àbújá, tó sì ṣèlérí pé ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn ẹranko yìí ló jẹ́ nǹkan tí ó fọwọ́ ba ẹ̀mí àwọn àti wípé kò bójúmu bẹ́ẹ̀ bí wọ́n ṣe pa àwọn ẹranko olówó iyebíye tí wọn ò sì lè sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi pa wọ́n. Ó ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àti wípé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ó fojú winá òfin. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó bani nínú jẹ́ púpọ̀, bí àwọn ẹranko bí wọ́n ṣe kú tí wọ́n sì gba ẹ̀mí wọn láláì bìkítà iṣẹ́ àti ìwúlò wọn fún ọmọnìyàn. Nínú àlàyé rẹ̀, Ishaq sọ pé àwọn ológun ní Kálángálí ní ìpínlẹ̀ Bọ̀rọ̀nú ló ṣekú pa erin kan nínú méjì tó wà níbẹ̀. Ó ní alága ìbílẹ̀ kan ló pàṣẹ wípé kí àwọn pa erin náà. Nípa erin kejì, àlàyé tí mínísítà ṣe ni wípé ọ̀jọ̀gbọ́n fásitì kan láti ilé ẹ̀kọ́ fásitì Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló pa erin kejì. Bákan náà ni mínísítà ṣàlàyé pé ìròyìn tún kan àwọn pé àwọn ẹyẹ àwòdì méjì onírìn àjò láti Yúróòpù tó ń kọjá ní ìpínlẹ̀ Kẹ́bí àti Sókótó ni àwọn gbọ́ ikú wọn lójijì, pé bí àwọn ènìyàn kan ṣe ṣekú pa wọ́n. Ó ní ilé-iṣẹ́ wa ń gbìyànjú láti rí ẹ̀rọ transmitter tí wọ́n so mọ́ àwọn ẹyẹ yìí lẹ́sẹ̀ láti ibi tí wọ́n ti ń fò bọ̀ kí ó tó di wípé àwọn ènìyàn kan ṣekú pa wọ́n. Láti orílẹ̀-èdè Europe ni wọ́n ti fò wá tí wọ́n sì wá sí orílẹ̀-èdè Nàìjíríà fún iṣẹ́ ìwádìí, ṣùgbọ́n ó ṣeni láàánú, àwọn ènìyàn kan ṣekú pa wọ́n. Salako sọ wípé irú ìwà yìí ṣe àkóbá fún àyíká tó sì yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gbìyànjú láti tako irúfẹ́ ìwà báyìí. Mínísítà Ishaq Salako ó sọ pé lábẹ́ òfin táwọn àti àwọn orílẹ̀-èdè míì lágbàáyé buwọ́lù, ṣíṣekú pa erin àti àwọn ẹyẹ wọ̀nyí ló lòdì sí ìwà àti ìgbáyégbádùn àwọn ẹranko. Dídẹ ọdẹ, pípa, mímú, títà tàbí pípa àwọn ẹranko tó wà nínú ewu yìí jẹ́ ẹ̀ṣẹ̀ tó lágbára púpọ̀ tó sì ní ìjìyà lábẹ́ òfin. Ó wá ṣe ìkìlọ̀ yìí pé ìjọba kò ní fààyè gba irú ìwà burúkú yìí láti ọwọ́ ẹnikẹ́ni tàbí láti ọwọ́ àwọn olùgbé agbègbè kan. Pípa táwọn ènìyàn pa àwọn ẹranko yìí lọ́nà àìtọ́ ó ṣàfihàn àìbọ̀wọ̀ fún ẹ̀mí àwọn ẹranko. Alága kanṣu tó ṣekú pa erin àti ọ̀jọ̀gbọ́n kan ní fásitì ìlú Ìbàdàn pẹ̀lú iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ó fojú winá òfin bí wọ́n ṣe ta erin tàbí bí wọ́n ṣe pa á. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tèmi dá lórí rárá nítorí tèmi ẹ bá subscribe.